àkókò tó lọ́jọ́ lórí jù nínú ọjọ́ orí ayé òun là àkókò ọ̀dọ́ ẹgbẹ́ ẹ̀fì sí tọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ọwà ń bí pé fi ń tẹ àwọn èèyàn jẹ pẹ̀lá rẹ̀ ń páwà kíni onírọ́ òpùrọ́ òun náà sì mọ̀ pẹ́rọ́ lòun ń pa òun fún rẹ̀ mọ̀ nínú ẹ̀mí rẹ̀ pẹ́rọ́ lòun ń pa àwa náà sì mọ̀ pẹ́rọ́ lòun ń pa ọ̀láká Jibril lòun ni wọ́n ń gbé wá fún onírọ́ olè ń jìbìtì ìgbọ́n tó sẹ́jọ́ rẹ̀ wá ní gẹ́gẹ́ bá sẹ́jọ́ àwọn kọ̀lọ̀rọ̀ sí ọkọ tí wọ́n mójútó àwọn obìnrin wọn tí wọ́n mójútó àwọn ìyàwó wọn wọ́n fi wọ́n rìlísì àwọn ìyàwó kan máa lọ ọ̀dọ́rú eléèni máa wọ́n omi ibú kan máa wọ́n sí wọn lára wọ́n máa lo àlùjọ̀nú pẹ̀lú wọn wọ́n máa lo olúgbòhùn wọ́n máa lo dẹ́ pẹ̀lú wọn ó wá pàgbára kan látọ̀dọ̀ Ọlọ́run Ọba ní agbára Èṣù ní o kẹsàgbára Ọlọ́run Ọba o wa kam mimman yadda'i al-islam al-yawm mélòó nínú ẹni tí ń pàpọ̀ mọ́ra pé mùsùlùmí ni mí mùsùlùmí lè mí náà àáfáà ni mí wal islamu bari'un minni bẹ́ẹ̀ ni ìsìláàmù sì bọ́pá bọ́sẹ̀ kó lára rẹ̀ rẹ̀ ní bẹ́ẹ̀ ìsìláàmù ní ọ̀dá mọ̀ pé ìsìláàmù pé mùsùlùmí ni gẹ́gẹ́ bí ìkòkò ṣe mọ́wọ́ tí ó mẹ́sẹ̀ nípa ọmọ Ànábì wa Ya'qub alayhi salatu wassalam ìyẹn Ànábì wa Yusuf alayhi salatu wassalam wọ́n fi ẹ̀jẹ̀ ẹ̀rọ tí wọ́n pa ẹran kan wọ́n fi ẹ̀jẹ̀ rẹ̀ yí aṣọ rẹ̀ wọ́n mú lọ lé fún bàbá wọn pẹ̀tọ̀ ìkòkò ló ti pa Yusuf jẹ́ o ìkòkò ṣe pa jẹ́ bí kòkò ṣe mọ̀ kankan nípa ẹ̀jẹ̀ tí wọ́n fi yí aṣọ ni tí kòkò pa Yusuf jẹ́ ni lẹ́ẹ̀ náà ní Islam mọ́wọ́ mọ́sẹ̀ nípa ẹlòmíì pé kẹ́ jẹ́ mùsùlùmí gan Islam mọ́ wọ́n ní kí Islam fún ara rẹ̀ kọ́ máa pe àpẹkọ àwọn torúkọ wọn bẹnu list lọ́dọ̀ rẹ̀ Islam dá wọn lima kí ló jẹ́ orí bẹ́ẹ̀ kò sí tó jẹ́ orí bẹ́ẹ̀ jù pé ihun Islam mú àwọn tẹ̀lé al-khulus min ash-shirk ká bọ́pá ká bọ́sẹ̀ ká wẹ̀ ká yẹn kankan lórí ká mú nǹkan míì mọ́lọ́run ká dá nǹkan míì pọ̀pọ̀lọpọ̀ tó ní wá wọn wẹ̀ wọn yẹn kankan kúrò ń bẹ́ẹ̀ ṣe bí social media àwọn náà rí àwọn àṣírí tí ń tú mẹ́ níhun tá a gbọ́dọ̀ gbọ́ pẹ̀lú mùsùlùmí tí ń lọ pé mùsùlùmí ni mí ká tó wá pé a máa wá gbọ́ lọ́dọ̀ àwọn tó pẹ̀rọ àwọn pé àáfáà ni mí àáfáà kí ni wá ni wọ́n jẹ́ gbà rí tí àáfáà tọ́lọ́hun àbí ti ṣàìtọ́ni ní ẹ̀bá jẹ́ àáfáà tọ́lọ́hun Ọba subhanahu wa ta'ala báwo ni ó sì wá yọ́nú sí pé Ọlọ́run ọba tó níwá ọba tó tóbi kọjá gbogbo ohun tó tóbi ọba tó ṣẹ̀dá gbogbo nǹkan ọba tó pé ìkápá wa ọwọ́ rẹ̀ ló wà alladhi lahu malakutu as-samawati wal ard gbogbo ìkápá sama ìkápá rẹ̀ ọba tó pé ọwọ́ rẹ̀ ló wà báwo láti wá fọ́lọ́run ọba yẹn lẹ́ta ní gbára lẹ́ta ní wàsọ rẹ̀ fẹ́ pé ìsọ́ nǹkan mi la máa wá wá lẹ́yìn ọ̀rọ̀ ọba pàtó níwáyé wàláhì ọ̀rọ̀ tó bà nínú jẹ́ tó ti lójú púpọ̀ ní wàláhì wípé àwọn àfáà wọ́n kó sínú irú àwọn nǹkan bẹ́ẹ̀ á ti á pẹ ọ̀rọ̀ àwọn mùsùlùmí ń gbà ní táwọn àfáà bá ń kó sínú irú àbúrú báyìí mọ́ẹ̀mọ̀ tó síyàn náà ni pé bí nǹkan ẹ̀ ṣe burú tó ní nígbà ààrí àwọn tí máa jáde tó máa tako súnnà tó máa jáde tó máa tako pé aláìlójú ti ní wọ́n ọmọlúwàbí lára wọn àwọn ìkúnlẹ̀ kìní kankankan ààrí wọn kan wá jáde kan wá takorú sí sí nìgbà àti àgbọ́ pé lọ́dọ̀ àfáà àbápá àfọ́ ma fara tí nǹkan ní lẹ́yìn ọba tó níwá àwa gbọ́ lọ́dọ̀ wọn gbogbo wọn ni dákẹ́ ni lórí social media báwọn ni ọba ṣe wá rí orí pé bird of the same feather òun náà ni wọ́n ẹyẹ bákan náà jọ ni wọ́n sì jọ rí ìyẹ́ kan náà wọ́n ní ẹni àṣírí tí ẹ tú ní làṣírí tí ẹ tú ní àwọn tásírí wọn tún bẹ̀rẹ̀ pẹ́tẹ́ gbogbo wọn náà tó ń tà náà ni wọ́n ń gbé láwọn èèyàn lọ́wọ́ nìyẹn
ṣirkiyat tá ń pariwo táwọn èèyàn ń pariwo náà tán fi mú súnnà tán fi mú lọ́ta náà ni ẹgbẹ́ ògbẹ́ni ó ti bá ti ń pèpè lọ sórí la ilaha illallah Muhammadur Rasulullah orí tí ọ̀tá lọ́dọ̀ ọ̀rọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ ihun tí ó tó nǹkan wọ́n fi máa jálù ihun tí ó tó nǹkan wọ́n fi máa sọ̀rọ̀ lọ́rọ̀ burúkẹ́ máa kẹ́ kí ni wá ní mo ṣe tó tóbi tó bẹ́ẹ̀ tẹ́fí wá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí tẹ́fí wá ń ṣépè báyìí tẹ́fí ń ṣe fún mi ó ti ní ohun tẹ́ ṣe ẹ má ṣẹbọ mọ́ ẹ má sóògùn mọ́ tẹ́ ń wí fún wọn ni ọkàn wọn lára púpọ̀ ọkàn wọn lára gidigidi gan ni torí wọn àwọn jókòó sí ni wọ́n ń ṣe ni wọ́n ń tà ni wọ́n ń jẹ nìyẹn ẹ wá ní wọ́n má sí mọ́ ẹ wá ń lé àwọn mùsùlùmí ẹ̀ ń lé wọn sákò ń di rẹ̀ ẹ̀rí Islam dálá ń ṣe yìí èèyàn rẹ̀ sí lè jẹ́ mùsùlùmí lódodo títí téèyàn ó fi wẹ̀ téèyàn ó fi yẹn kankan téèyàn bọ́pá bọ́sẹ̀ ó nu ishraku billahi azza wa jal ó ń bi pé èèyàn tún mú kankan míì lẹ́yìn Ọlọ́run ọba ó ń bi pé èèyàn tún da kankan míì pọ̀ pẹ̀lú ọba tó ní wá ní bàbá ní àti wọ́n ń sin lọ́wọ́ à ń kírun à ń gbáwẹ̀ ṣùgbọ́n ẹ̀ẹ́tò òkà yìí ó ń dè yìí torí ìsọ́ náà ní torí ààbò náà ní ẹ̀dá òkun sọba tó ní wá tí kò ti pẹ̀rẹ̀ ní olùsọ fún wa rí nínú orúkọ Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala wal hafiz òun ni pé Ọlọ́run ọba yìí ọba onísọ ni nínú orúkọ Ọlọ́run ọba ni tọ́lọ́run sì gbàròyìn rẹ̀ tí sì máa sọ ẹ̀dá bẹ́ẹ̀ lóòótọ́ tọ́lọ́run yan wá tó fún wa ni Ọlọ́run ní alaysa Allahu bikafin abdah Ọlọ́run ní sí ohun Ọlọ́run ọba sóhun tó fẹ́rú sí òun ni Ọlọ́run tó fún wa o Ọlọ́run tó fún ẹ má jà mú nǹkan mi mọ́lọ́run ọba o ẹ má jà dá nǹkan mi pẹ̀lú ọba tó ní wa o ìhun tí ń ṣẹlẹ̀ wọ̀nyí yóò máa jẹ́ kí àwọn kan àwọn kọlọ̀rọ̀ sí wọ́n tún máa lẹ́nu ọ̀rọ̀ wọ́n máa lẹ́nu ọ̀rọ̀ wọ́n máa pé ẹ̀rí ń dáhùn wí fún yín ni o àwọn ọ̀gá wọn ni o ẹ̀yìn ẹ̀yìn kan tẹ́ra ń jẹ lásán ẹ ti rí báyìí nísìn ṣùgbọ́n akúmọ̀ pé ẹni tí ó là ókú lá ìgbẹ̀yìn ayé láwà ìgbẹ̀yìn ayé sí máa rí náà nìyí ṣùgbọ́n ẹni tí ó bá là yóò kú lá kó bí gbogbo àwọn kan wọ̀nyí ẹni tí ó gbọ́ yóò sì látàrà kó gbọ́ tọ́lọ́run gbọ́ta nábì ẹni tí ó sì ní gbọ́ ní òní gbọ́ torí pọ́lọ́run ti kádàrá nu mọ́ tó à ń bẹ Allah subhanahu wa ta'ala ọba tó ní wá ọlọ́run dákun máa ń nù wá lẹ́yìn ó ti fọ̀nà mọ̀ wá dákun Ọlọ́run nìkan ẹja gbára lé má jà gbára lé nǹkan mi lẹ́yìn Ọlọ́run ọba alikẹ́ọlá ibadallah ọkọ̀ àtàjọ́ sọ Ọlọ́run ọba alikẹ́ọlá láti ọ̀dọ̀ jíṣẹ́ Ọlọ́run ọba sallallahu alaihi wa sallam inú hadith tí Abu Hurairah radiyallahu ta'ala anhu tó gbà wá ó ní anna rasulallahi sallallahu alaihi wa sallam qala ó ní jíṣẹ́ Ọlọ́run ọba alikẹ́ọlá ẹni Ọlọ́run náà sí gbogbo àgbáńlá yí pátá gbogbo àwọn annabi yókùn Ọlọ́run náà sáwọn ọjọ́ wọn ni annabi nìkan lọ́run sí gbogbo ayé Isa Ibrahim Nuh Isa gbogbo wọn ni pátá àtàwọn tó lọ àtàwọn míì náà arsalahumullahu tabaraka wa ta'ala ila qawmihim Ọlọ́run náà wọn sáwọn ọjọ́ wọn ni àwọn ẹlẹ́yà wọn àwọn elédè wọn tó jọ ń ṣe nìkan náà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun Ọlọ́run sí gbogbo àgbáńláyé وما أرسلناك إلا رحمة للعالمين Ọlọ́run láàrín wà náàbí oko lè jẹ́ ìkẹ́ alùgbogbo àgbáńláyé ni ẹ̀rí àwọn tí ọmọ Kùránì àwọn náà tó ń lọ wo Kùránì pé ẹjá wa ní ọmọ àwò káàmà wo tá ma fi tapò wọ́n bẹ́ ọwá ń sọ yí pé ẹsẹ̀ bí Ọlọ́run sọ náà Kùránì pé àárín òjíṣẹ́ kan illa bilisani qaumi afọ́ pé ahun àwọn ìjọ rẹ̀ láàfíà àwọn ìjọ rẹ̀ nìkan láàrín sí Islam tánàbí múwá àwọn Lárúbá ló múwá fún Al-Qur'ani Lárúbá nìkan ló wà fún kò sí fún Yorùbá ní aláìmọ̀kan sálẹ̀ yìí bí àìmọ̀kan tẹ́ wà náà bẹ̀ náà lẹ́wà bẹ̀ẹ̀sọ dúdú òun náà láká yìí dúdú tẹ́yìn bá ka Al-Qur'ani láti bẹ̀rẹ̀ dé parí ẹ̀rí wa ma arsalnaka illa rahmatan lil alamin Ọlọ́run láàrín wà nábí o lè jẹ́ ìkẹ́ àánú fún gbogbo àgbáńlá ayé lásìrán wà nábí sallallahu alaihi wasallam látara díyẹn ikhwatal iman àwọn ta gbà fọ́lọ̀wọ́n ọba
juwọ́jú sẹ́lẹ̀ fún bá tó ní wá. Ànábì Ọlọ́run bá sallallahu alaihi wasallam in sọ báyìí fáwọn sàhábà lọ́jọ́ náà. Ànábì ni walladhi nafsi Muhammad biyadihi. Ànábì ni mo fi ẹni sí ẹ̀mí mi ànábì ẹ̀ntẹ́mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra. ẹ̀ntẹ́mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi ń búra fún yín. La yasma'u bi ahadun min hadhihi al-ummah yahudiyyun wala nasrani. Ànábì Ọlọ́run bá ní pé ẹnìkan nínú àwọn ìjọ wọ̀nyí wọn ò ní gbọ́ wípé wọ́n rìn wọn ànábì, wọn ò ní gbọ́ nípa wọn fi rán wọn ànábì sílé ayé yẹn Islam, wọn ò ní gbọ́ nípa al-Qur'an al-Karim, wọn ò ní gbọ́ nípa sunna ànábì, wọn ò ní gbọ́ nípa Islam tó kó gbogbo ẹ̀jọ́ sínú. Ànábì ní Yahudi ló ń tọ̀hún ni o, àbí Nasara ni o, Jíù ni àbí Christian ni o, thumma yamut wa lam yu'min billadhi ursiltu bihi. Ẹni wá jáde láyé, gbọ́ wá jáde láyé, ó jáde láyé lẹ́ni tí ó nígbàgbọ́ sí ohun tó fi rán èmi ànábì sílé ayé. Islam tó fi rán mi sára ayé kọ̀ wá nígbàgbọ́ sí tó fi jáde kó láyé. Ànábì ní illa kana min ashabin nar. Irú ẹni bẹ́ẹ̀ mo fi dá yín lójú, kò ní wà mí kankan mi àfikọ́ wà nínú èrò náà. Inú àwọn ìjọ náà ni ó wà, inú àwọn èrò náà ni ó wà. Wọ́n Mùsùlùmí lọ́kùnrin lóbìnrin tí wọ́n ń tàn jẹ, wọ́n ní ọ̀ka lórí òkè. Wọ́n tí wọ́n jẹ tó ní gbàlà ń bẹ́m̀bì kan, ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yé sọ̀rọ̀ ẹ̀sìn, ọ̀rọ̀ gbàlà lásán ni, wọ́n máa tán rẹ̀ jẹ́. Obé ikú lẹ́ni tí ń kúnlẹ̀ níwájú pẹpẹ kan, obé ikú lẹ́ni tí ń lọ gbomi lórí òkè kan, obé ikú lẹ́ni tọ́ wà náà tí wọ́n tàn jẹ tó ń pe Jésù lọ́lọ́run bá fún, obé ikú sórí rẹ̀. Wọ́n ní ọwọ́ pẹ̀lú àwọn èèyàn yìí ni ó, onípa man tashabbaha biqawmin fahuwa minhum. Níwá ti kọ́ sí àwọn ọjọ́ kan wọ́n ti dára wọn ní ilẹ̀. Bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn tó ń pèrà wọn ní Mùsùlùmí tó ń ṣe bí àwọn Nasara tó ń ṣe bí àwọn Kírísítẹ́nì káàkiri. Àwọn náà máa rọ mi káyé káàkiri. Àwọn náà tí wọ́n lórí òkè, wọ́n káwọn èèyàn lọ, wọ́n bá wọn lọ ṣàdúrà lórí òkè. Orí òkè ibo? Ìyẹn jókè Àràfá. Má tanra yín jẹ, kẹ́ padà nídìí àánú. Tẹ́yìn lọ kọ́ sí àwọn Nasara, tẹ́yìn kọ́ sí àwọn Yahudi pẹ̀lú gbogbo náà ń ṣe lágbára kan, màláíkà Jibril kan gbé kankan wá fún yín, onírọ́, òpùrọ́, Jàbáàrù àti àwọn Mọ̀sáàdì gbogbo wọn parọ́ jù bẹ́ẹ̀ náà lọ, àṣírí wọn padà tún náà Nàìjíríà ń bí yìí náà ni. Ọ̀tọ̀ wá pẹ̀lú irú ẹ̀yìn kéékèèké tẹ̀sẹ̀ dìde ńlẹ̀ tó pẹ̀tò àkókò tó kẹ́ fi sin náà wọn ọba, àkókò tó lọ́jọ́ lórí jù nínú ọjọ́ orí ayé, onílà àkókò ọ̀dọ̀. Ẹgbẹ́ ẹ̀fì sí tọ́lọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala, ọ wà ń bí pé fi ń tẹ àwọn èèyàn jẹ, pẹ̀lá rẹ̀ ń páwà kíni, onírọ́, òpùrọ́. Òun náà sì mọ̀ pẹ́rọ́ lòun ń pa, òun fún rẹ̀ mọ̀ nínú ẹ̀mí rẹ̀ pẹ́rọ́ lòun ń pa. Àwa náà sì mọ̀ pé lọ́lọ́ ń pa. Màláíkà Jibril ló ní wọ́n ń gbé wá fún onírọ́, olè ń jìbìtì. Ìgbọ́n tó sẹ́jọ́ rẹ̀ wá ní gẹ́gẹ́ bá sẹ́jọ́ àwọn kọ̀lọ̀rọ̀ sí ọkọ tí wọ́n mójú táwọn obìnrin wọn, tí wọ́n mójú táwọn ìyàwó wọn, wọ́n fi wọ́n rìlísì àwọn ìyàwó kan máa lọ ọ̀dọ̀rú eléyìí, máa wọ́n omi ibú kan máa wọ́n sí wọn lára, wọ́n máa lo àlùjọ̀nnú pẹ̀lú wọn, wọ́n máa lo olúgbòhùn, wọ́n máa lo dẹ́ pẹ̀lú wọn. Ó wá pa agbára kan látọ̀dọ̀ Ọlọ́run ọba ni, agbára Èṣù ní o, kìí sagbára Ọlọ́run ọba o. Ẹjá ṣọ́ra fún gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ ni, gbogbo èèyàn tí bá rin inú ìlànà bẹ́ẹ̀ náà kò sí yàtọ̀ láàrin àtàwọn Nasara. Ìkan náà jọ ni wọ́n, orílànà wọn ni wọ́n ń lò. Wọ́n bá láwọn ń kírun lórí asán ni, wọ́n ti mú nǹkan mí mọ́ Ọlọ́run ọba subhanahu wa ta'ala. Ẹ̀dàkùn ẹjá jìnà sí gbogbo káùn ni, gbogbo kẹ́nẹ̀kẹ́tẹ́ ẹjá jìnà sí. Ọlọ́run ọba kó ṣàánú wa.